oògùn fún gbogbo obìnrin tó fẹ́ finú ṣoyún. Bismillah prof. bẹ́ẹ̀ ni láti lóyún ní kíákíá Bẹ́ẹ̀ni. bàbá mi ló máa ń pàfọ́ọ̀mù iṣẹ́ àwọn àgbàlagbà ni kódà kó lọ́wọ́ ayé nú wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọpọ̀n wàá bá mi gẹ́ẹ̀tì agbọ́n wàá gba omi òòjọ́ wàá gbà sínú rọ́bà kan báyìí wàá wá gẹ́ẹ̀tì ewé àkókò ewé oyè ọ̀jẹ̀jẹ̀lẹ̀ wàá gẹ́ẹ̀tì water leaf ewé gúre wàá kó méjèèjì wàá ṣànù wàá ti ṣànù wàá kó sínú omi àgbọn yẹn wàá wá fi gbó wàá ṣẹ omi tó ṣẹ́ yẹn wàá gbé sẹ́gbẹ̀ẹ́ kan wàá ti wá gẹ́ẹ̀tì edé àti fòfó òkun wàá lọ wàá sọ di powder ìyẹn náà wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀kọ́ eléwé á ti wà lẹ́gbẹ̀ẹ́ kan ṣòro omi àgbọn tó ṣe yẹn wàá gbé sí èrì mọ́jú wàá gbé sí èrì mọ́jú tó ibi tèrè àti sẹ́sì mọ́jú tó bá ti gbé padà láàárọ̀ ọjọ́ kejì báyìí wàá ju ẹ̀kọ́ odidi kan sí ẹ̀kọ́ eléwé wàá bo wàá jù sí wàá wá fọ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílé síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sàkáǹtì àmàláyé ní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization tó bá ti gbé omi yẹn láàárọ̀ ọjọ́ kejì láti inú èrì wàá ju ẹ̀kọ́ sí báyìí wàá bó ewé ẹ̀ wàá fi ẹ̀kọ́ yẹn wàá fomi yẹn fọ ẹ̀kọ́ yẹn powder fòfó òkun àtẹdé tó ti wà ńlẹ̀ ṣí bí ọmọdé kékeré rọra bù sí kó mix ẹ̀ pọ̀ obìnrin yẹn kó gbé mú o lè ṣe kó tó ṣe period o lè ṣe tó bá ń ṣe period lọ́wọ́ o lè ṣe after period bí ìsìn láì tààlà gbogbo nǹkan tó bá jẹ́ pé níjà ó wà effective gan ládùúgbò máa ń ṣe tọ́lọ́ndẹ̀ máa ń gbà ṣó ti yé yín nísìn ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní àwọn tí kèsì wọn ti gbẹnu tán tó pé àwọn bóyá pé wọ́n ní hyprolactin ovarian cyst infection pelvic inflammatory disease fibroid infertility rather so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn menstrual disorder sperm leakage Early menopause. ẹ kọ́ńtàtì wa lórí àwọn mini pack wa àwọn tó ti wọ menopause reversal and ovulation herbal egg quality improvement egbòogi ta cook láti India ta pack ní Cape Town ní South Africa òun lélẹ̀ wọ́n ń gbà kẹ̀tíkẹ̀tí tested and confirmed ní business láì tààlà wọ́n gbogbo àwọn nǹkan wa tẹ́ ń rí ní brand wọ́n ń lò ó tán táwọn èèyàn ń confirm ló tó ń di brand báyìí o kì í ṣe papọ̀ dédé kúkú nǹkan o wọ́n ń lò ó ní backdoor tó wá ṣiṣẹ́ láwà gbé jáde so ọjà rẹ̀ lè fẹ́ rà àwọn mini pack ẹ̀ náà wà abiamo red abiamo black fibroid code male and female reproductive yẹn náà wà ń bẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ contact wa fún abọ́kùnrin tí ò rí nǹkan lọ́mọkùnrin ẹ̀ lò weak erection premature ejaculation low sperm count àbáwọn tó pé wọ́n láìsàn cancer diabetics hepatitis stroke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ contact wa lórí èyíkéyìí ìpèníjà tó bá òkú dojú kẹ̀dá ẹ̀kọ́ tọ́lọ̀ ní kakọ́ tó dẹ̀ fi àlùbáríkà sí ni fawajadana habdan min ibadina a'taynahu rahmatan min indina wa allamnahu min laduna ilma bó ṣe wá kímọ̀ náà pọ̀ tó wà máa utitum minal ilmi illa qalila bó ṣe wá jẹ́ qalilu tó yẹn náà ẹni tí ò mọ̀ yẹn náà fazi'alu ala dhikri in kuntum la ta'lamun ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ní mọ̀ nípa ẹ̀ right way lẹ́wà ẹ̀kọ́ ta kọ́ ní India ní China ní Arab country ní Asia continent àpáàtì pé wọ́n bí wa sínú ẹ̀ tá a dẹ̀ ṣàṣeyege lórí ẹ̀ ẹ pè wá fún èké ìpèníjà lórí ọ̀nà egbòogi both natural and spiritual right way lẹ́wà ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 àwa ní airport road Ìlọrin Kwara State of Nigeria anikafe lè ṣe Ramadan gift fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ lágbára láti ra product wa inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí ládàtàbà rí bẹ́ẹ̀ kọ́lọ̀ mú bá Fadilatu Sheikh Al-Busairi Ọ̀nàgún bismillahir rahmanir rahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad jazakallahu kullal khairin thank you.